ayérayé ọlọ́run yanu ìjìnlẹ̀ fẹ́ ọmọ mèrè adúpẹ́ àyìn agbẹ́ga nítorí tó ṣe tánú ẹ̀dọ́ lẹ́lẹ́ adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba tó mú wa rí ọjọ́ ìní ọlọ́run ṣe nínú àánú ẹ̀dọ́ lẹ́lẹ́ jésù gbọ́ ọpẹ́ wa àmín lórúkọ jésù kristi àsìkò ìjìyà ọ̀sẹ̀ ìjìyà jésù la wà yìí adúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún oore ọ̀fẹ́ tó mú wa rí ọdún èyí ní àti àlàáfíà ikú jésù àti àjíǹde rẹ̀ lórí àti èmi àti yín kò ní já sí asán adúpẹ́ lọ́wọ́ ọlọ́run lájẹjẹ di wákàtí ọ̀wọ̀ yìí ọba tó dá wa sí ọba tó pa wá mọ́ ọba tó wà pẹ̀lú ọba tí òdodo àdúrà tiwa tí ò jẹ́ kádùrà kó ṣe tiwa tì a mọ̀ lóore a yìn lógo aṣẹ́lọ́ba àwọn ọba kí jésù gbọ́ ọpẹ́ wa àmín lórúkọ jésù kristi adúpẹ́ lọ́wọ́ gbogbo ojú àti ọkàn tó ń wo ìyá àdúrà èdè abániṣe jp lórí ètò ohùn olúwa èyí tó mọ́ wá láti iléeṣẹ́ ìbílẹ̀ rédíò nàìjíríà níbí wọ́n darapọ̀ mọ́ iléeṣẹ́ ìbílẹ̀ rédíò tẹlifíṣàn ní ìlú uk lórúkọ jésù a ò ní gbèrè ìtìjú ikú jésù àti àjíǹde rẹ̀ nínú ayé mi àti yín kò ní já sí asán ọlọ́run májẹ̀mú yóò mú adélé láyọ̀ adúpẹ́ lọ́wọ́ ọlọ́run lájẹjẹ di wákàtí ọ̀wọ̀ yìí ọba tí ò já dòkú ọba tí ò já dọ̀fọ̀ ọba tí ò jẹ́ kí wàhálà ìdààmú kó ṣẹlẹ̀ sí wa a mọ̀ lóore o a yìn lógo jésù kò gbọ́ ọpẹ́ wa àmín lórúkọ jésù kristi ohun olúwa tí mo wá fún wa ní ọ̀sán yìí ohun olúwa máa wá sí ayé ní ìjọ́ mẹ́jọ níjọ́ àlàmísì tí ṣe thursday òní ní ọjọ́ kìíní nínú oṣù kẹrin april lórúkọ jésù àtẹ̀mí àti níta tún bẹ̀rẹ̀ rẹ̀ òun náà lápárí ẹ̀ lórúkọ jésù a ò ní rí wàhálà ìdààmú kò ní ṣẹlẹ̀ sí wa gbogbo ibi aléwédé ta gbòǹgbòdì a ò ní gbẹ́lẹ́ta ibi ọlọ́run májẹ̀mú yóò mú wa dúró láyọ̀ àti àlàáfíà ohun olúwa yẹn wá láti ilé ìjọsìn wa ìjọ ṣẹ́gun ti mi lè àánú ní ìlú nàìjíríà níbí látẹnu ìyá àdúrà abániṣe jp oníbẹ̀yà fún ìbádùn tàbí fún kánsẹ́lì tàbí fún ìdíkà tàbí ìkejì tá a fẹ́ pè ìyá àdúrà abániṣe ẹgbẹ́ mi sórí tẹlifóònù nàbà náà rèé 0705784 2311 ẹgbẹ́ mi sórí fóònù nàbà fúnra mi báyìí ni máa gbé ohun olúwa tí mo mú wá fún wa ní ọ̀sán yìí òun náà ni mo wò fín kí lèmi àti yín wò tá à ń wò fín pé kíní yóò yẹ nínú ayé wa kí ni èmi àti yín wò tá à ń wò fín pé ìrìn àjò tí a wà yìí kì í ṣe tiwa ọlọ́run fún mi ní ìrìn àjò tuntun kí ni èmi àti yín wò fín àgò tọ́ sí mi àgò yẹ mí kí ni à ń wò fín ogun gbèsè ò tọ́ sí mi ogun gbèsè ò yẹ mí kí ni à ń wò fín àìrí náà àti àìrílò kò tọ́ sí mi kò yẹ mí kí ni ohun tí èmi àti yín wò fín ọ̀rọ̀ àwọn ìránṣẹ́bìnrin kan ni mo fẹ́ sọ fún wa nínú bíbélì wa èyí tàbí nínú ìwé ọba First King ìwé àwọn ọba orí ìkẹta ẹjá lọ wo 16 to 21 ìwé àwọn ọba orí ìkẹta ọba kìíní First King 3:16 to 21
àwọn ìránṣẹ́bìnrin yìí ìkan ló kọ́kọ́ ṣe abiyamọ nínú àwọn méjèèjì. Nígbà tí ìkan ṣe abiyamọ ó di ijọ́ kẹta ìkejì náà bímọ. Ṣùgbọ́n ìkan ti sùn lé ọmọ rẹ̀, ó sùn lé débi wípé ọmọ ní ṣe kíni, ọmọ ní ti dòkú kí ilẹ̀ tó mọ́. Ó wá gbé sí ìgbáyà ìkejì, ó gbé ti ètí yẹn gbé kúrò tó jẹ́ alààyè, ó gbé sí ọ̀dọ̀ rẹ̀. Lótìtọ́ àti òdodo, ọba tó ń ṣe ìdájọ́, tó ń kọ́ni ní ìdájọ́, tó lè dáni lẹ́jọ́ tí ẹnikẹ́ni kò lè béèrè. Ó wò ó fín látẹnu Sólómọ́nì ọba wípé ẹ kó wọn wá. Tí ò bá sí ẹ̀mí ọgbọ́n àti òye fún ọba Sólómọ́nì ní tòótọ́ ni, bóyá wọn ò bá pa àwọn méjèèjì ni. Èyí tó jẹ́ pé mọ̀ pé òun ló ní òkú ọmọ yìí, ó ń dáhùn pé kí wọ́n la ìkíní sí méjì, kí wọ́n la ìkejì sí méjì, kí wọ́n gbé fún àwọn. Ṣùgbọ́n èyí tó ní ọmọ tó lòun wò fín, tí a bá lọ wo 21 yẹn, tó lòun wò fín yẹn, ó mọ̀ wípé kì í ṣe ọmọ tòun. Kí lóhun tẹ̀yin gan wò fín nínú ìrìn àjò ayé yín rẹ̀ mọ̀ pé ó ti tó gẹ́ kíní yóò tọ́ sí yín, kíní yóò yẹ yín, kíní yìí kò yẹ kó wà nínú ìrìn àjò tẹ́ ń bá bọ̀ nígbà àtìgbà èwe yín wá. Kíní yìí ti tó gẹ́ lórí ìrìn àjò ayé yín, kí lóhun tẹ́ ń wò fín tá ń wò ó pé eléyìí kò tọ́ sí ìrìn àjò ayé wa mọ́. Nítòótọ́ Ọlọ́run lè mú kúrò, ṣùgbọ́n nípasẹ̀ bóun ni ó ṣe mú kúrò, àfi ẹni tó ní àkíyèsára nípasẹ̀ pé bí mo ṣe lo ayé mi bọ̀ kọ́ yìí, báyìí kọ́ ni ìrìn àjò ayé mi ṣe rí tẹ́lẹ̀tẹ́lẹ̀. Òun ló lè wò fín pé nǹkan kan ti ń ṣe ìrìn àjò òun. Téèyàn bá lè wo ìrìn àjò rẹ̀ kó wò ó fín pé ohun tó ń ṣẹlẹ̀ yìí kì í ṣe bó ṣe rí ní ìbẹ̀rẹ̀ ayé rèé fún òun. Ẹ wo ohun tó ń ṣẹlẹ̀ ní ọwọ́lọ́wọ́ báyìí káàkiri àgbáláyé, ká wo ohun tó ń ṣẹlẹ̀ káàkiri àgbáláyé ní ìlú sí ìlú, ní ìletò sí ìletò. Ẹ jẹ́ ká wò fín pé ṣé kíní yìí ti bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ni, àbí àtètèkọ́ṣe ọ̀rọ̀ Ọlọ́run, ọ̀rọ̀ Jésù tó ti sọ pé nígbà tí òpin bá ti bẹ̀rẹ̀ sí í dé, oríṣiríṣi ohun tí a ò gbọ́ rí, oríṣiríṣi ohun tí a ò rí rí, òun ni yóò máa ṣẹlẹ̀. Bó lèmi àti ń ṣe wá lè rìn nínú ìrìn àjò yẹn wípé ohun tí èmi ò fẹ́ rèé, ohun tí ò ṣẹlẹ̀ sí ìrìn àjò mi tẹ́lẹ̀ rèé, Ọlọ́run mú èyí kúrò ní ìrìn àjò mi, Ọlọ́run fi èyí sí ìrìn àjò mi. Bóyá nípasẹ̀ gbígba àdúrà tí a wá ń wò ó pé a ti ń gbàdúrà, à ń wò pé a ò rí èsì àdúrà, a máa rí èsì àdúrà mọ́mì. Dádì, a gbọ́dọ̀ rí èsì àdúrà wa. A gbọ́dọ̀ wo ohun fín tó ń dá wàhálà sílẹ̀ gangan, tí ò jẹ́ kí àdúrà wa kó gun òkè, tí ò jẹ́ kí àdúrà kó tètè dáhùn, tí ò jẹ́ ká tètè rí ipasẹ̀ àdúrà lórí ìrìn àjò ayé wa. Tí ìránṣẹ́bìnrin yóò bá ṣàkíyèsí ni, tí ò bá wò fín pé ọmọ tí a gbé sí ọ̀dọ̀ òun yìí kì í ṣe tòun kọ́, kí wọ́n pa láriwo, kí wọ́n jà níjà, kó wá wò sùnsùnsùn ẹja kó lọ sí ọ̀dọ̀ ọba. Tí ọba náà wò fín, kó wo ìṣesí àti ìsọ̀rọ̀ sí wọn, ó ṣeé ṣe kí ọba ṣe kíni kó gbẹ̀mí àwọn ọmọ méjèèjì. Ṣùgbọ́n nínú ìsọ̀rọ̀ sí àti ìṣesí àwọn òbí méjèèjì yìí, ó wò fín pé dájú sáká èyí tó ní ọmọ alààyè gan nìyí, tó ní ẹ jẹ́ ká fi sílẹ̀, jẹ́ kí ọmọ máa dàgbà. Tí ọmọ bá dàgbà yóò mọ òbí ẹ̀. Bẹ́ẹ̀ sì ni tí a bá gbé ọmọ kékeré sí ilẹ̀ nígbà tí wọ́n bá ń rá, tí ìgbà ìyá bá jókòó, tí wọ́n kọ ẹ̀yìn lásán, ẹ̀yìn ni mo sọ, tí wọ́n jókòó, tí ọmọ yẹn wá ti rákòrò, ẹ jẹ́ mọ̀ pé nígbà tó bá bẹ̀rẹ̀ sí súnmọ́ wọn tí ń gbóòórùn ara, yóò mọ èyí tí ì ṣe ìyá òun, yóò sì súnmọ́ èyí tí ì ṣe ìyá rẹ̀. Ṣe bí iṣẹ́ ẹ̀jẹ̀ ni, iṣẹ́ ẹ̀jẹ̀ láti inú oyún wá ìlò ṣiṣẹ́ yẹn.
kí wá ní ohun tí èmi àti ń gan wò fín ní àkókò tí a wà yìí tí a wò wípé kò tọ́ sí wa? Kí lóhun tí èmi àti ń wò nínú ìrìn àjò wa yìí tá à ń bá bọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí tí a mọ̀ wípé ìrìn àjò yẹn kò ṣe kí ni, kò tọ́ sí wa? Ó yẹ ká sọ fún Ọlọ́run ní ọ̀sán yìí. Ohun tí èmi wò fín nínú ìrìn àjò mi ni wípé ohun tó dára, ohun tó yẹ mí, ohun tó yẹ mí, yẹ ògo mi, ó yẹ kó ṣe kí ni, kó tètè ṣẹlẹ̀. Nítorí pé kí ni, a gbọ́dọ̀ máa lo ayé wa bákan náà ní gbogbo ìgbà, ní oṣù, ní ọdọọdún, ní àkókò. Ó yẹ kí ìrìn àjò ayé wa máa change sí dáradára ni. Ẹni báwo ló ṣe rí bẹ́ẹ̀? A gbọ́dọ̀ wò ó fín pé ṣé àkókò tí mo wà yìí, ṣé bí mo ṣe ń bá bọ̀ náà ní ṣe máa bá lọ? Ṣé bí mo ṣe ń tẹ̀ ẹ́, ṣé bí ò ṣe dùn ní kí ni ohun tó wà ní ọwọ́ mi? Àbí àdúrà tí mò ń gbà tí mi ò rí pàṣẹ rẹ̀, kí ni ohun tó wà ní ọwọ́ mi? Kí ló ń tí ń bẹ ní ọwọ́ mi? Kí ló ń tí mo ṣe tó jẹ́ pé mo wò fín, tó jẹ́ pé ó mú ìkùnà dé bá ìrìn àjò? Kí ló ń tí mo dáwọ́lé tó mú ìfàsẹ́yìn bá ìrìn àjò? Ẹ jẹ́ ká wò ó fín ní àkókò yìí. Ẹ jẹ́ ká wo àkókò yìí pé àkókò tá a gbọ́dọ̀ mọ ohun tá à ń ṣe ni. Àkókò tá a ṣe kí ni? Tá a gbọ́dọ̀ mọ ohun tí à ń ṣe. A ó rí pé gbogbo ìlú, gbogbo àgbáyé nísinsìnyí kò sí èyí tí ó sábà fi bẹ́ẹ̀ dẹrùn. Àwa lè gbé kalẹ̀ nínú ọkàn wa ká wò pé kí ni ohun tá à ń ṣe gangan. Tá a wò ó pé ohun tó mú ìjìyà àti ìwàhálà yìí wá, bóyá nínú ìlú, bóyá ní àdúgbò, bóyá ní ìletò, bóyá nínú ẹbí àti ará. Kí lóhun tó ń dá wàhálà àti ìfòòró sílẹ̀ tá a lè wò pé a máa mú kúrò lójú ọ̀nà ká lè bá débi tí a ń lọ? Tí ìránṣẹ́ yóò bá wu ọmọ rẹ̀ fín ni wọn ò bá pa ọmọ méjèèjì ní mọ́mì dáàdì. Nítorí pé kí ni, ohun tí ìránṣẹ́ tó ní ọmọ tó kú ti mọ̀ wípé òun náà yà ṣe kí ni, òun yà jẹ́ kí ọmọ tiẹ̀ náà kó dòkú ni. Ìwòfín èmi àti ẹ̀yin lọ́wọ́lọ́wọ́ àti ní àkókò yìí, òun náà ni ohun tí a fẹ́ ṣe tí ìrìn àjò wa yóò fi ní ìtumọ̀ ní inú ayé àti ní iwájú Ọlọ́run. Kò dá kí ìrìn àjò èèyàn àti ìwàláyé àti ìwàláyé èèyàn kó má ní ìtumọ̀ sí Ọlọ́run. Bẹ́ẹ̀ ni dádì, a gbọ́dọ̀ wo ohun tí à ń ṣe lọ́wọ́lọ́wọ́ tó mú ìjì àti ìkùnà bá ìrìn àjò lọ́wọ́lọ́wọ́ báyìí. Dádì, mọ́mì, ẹ jẹ́ á bẹ̀bẹ̀ fún ìdáríjì. Torí ìdáríjì yẹn káàkiri àgbáláyé la máa rán sí. Ọlọ́run wo ti ìṣẹ̀dá ètò fi ṣẹ̀dá wa sí inú ayé. Gbogbo agbára ẹ̀ṣẹ̀ tó á wà ní ọwọ́ wa, èyí táwa gan ò lè sọ jáde, èyí tó jẹ́ pé a mọ̀ wípé a ṣe àbẹ́ tá a mọ̀ wípé a ṣe àbẹ́ tí a ṣe tí a dá sí ni lọ́rùn, tí ìwọ Ọlọ́run dẹ̀ ń wò tó ń fi mú wàhálà àti ìdààmú wá sí gbogbo àgbáláyé yìí. Olúwa ní wákàtí wo yá dáríjì wo gbàdúrà orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù. Ọlọ́run májẹ̀mú ìwọ ló ṣẹ̀dá wa. Bàbá, ẹni mímọ́ Ísírẹ́lì ìwọ ló ní wá. Tá a bá rí agbára ẹ̀ṣẹ̀ ní ọwọ́ wa, ní ìkáwọ́ wa, èyí tó mú wa kùnà ògo rẹ, tó mú wa jìyà ògo rẹ lọ́wọ́lọ́wọ́ káàkiri àgbáláyé, tí wàhálà àti ìdààmú tí ò sí ìlú kan tó fararọ lọ́wọ́lọ́wọ́, ní orúkọ Jésù, Olúwa dáríjì wá. Bàbá dáríjì, ẹ̀mọ́ dáríjì, ẹ̀mọ́ dáríjì ní wákàtí wà ní orúkọ Jésù. Yá mú ẹ̀ṣẹ̀ yẹn kúrò ní ọwọ́ wa. Torí à ń wò fín pé kí ló dé tí wàhálà àti ìdààmú pọ̀ tó yìí nínú ayé. Àwa ìránṣẹ́ Ọlọ́run gan, kódà níbi tí èṣù ń gbé iṣẹ́ rẹ̀ káàkiri dé, ó ti fẹ́ jẹ́ ọmọ fẹ́ mú ìrẹ̀wẹ̀sì bá àwọn ìránṣẹ́ Ọlọ́run. Nítorí pé kí ni, kí ló dé tó jẹ́ pé a ó gba àdúrà fún ẹlòmíràn, àdúrà rẹ̀ yóò gbà, ṣùgbọ́n ibòmíràn ni ó ti lọ ṣọpẹ́. Yóò sì tún wá tún padà wá bá wa pé òun tó ní pírọ́blẹ́mù mi, a sì tún ṣe fún un. Ṣé kò yẹ ká wò fín ni pé kí ló ń fa eléyìí? Ṣé ẹ̀ṣẹ̀ ni lájẹ́ pé wọ́n ò ní ìdáǹdè ní ọ̀dọ̀ rẹ̀, wọ́n ó sì lọ ṣọpẹ́ ní ibòmíràn, wọ́n ó sì lọ ṣe tó dára ní ibòmíràn? A ò mọ̀ bóyá ẹ̀ṣẹ̀ ni tàbí ohun tí a dáwọ́lé kan
tó jẹ́ ohun ìkọ̀sẹ̀ tó jẹ́ pé ìwọ Ọlọ́run fi ń ṣe kíni ó fi ń fi ìyà jẹ ìránṣẹ́ àbí ní ìlú àti àwọn ìletò tí ò ní ìfọ̀kànbalẹ̀ yìí kódà nínú ayé tí a wà yìí èyàn ó dijú kan èyàn fẹ́ là kálẹ̀ ní téèyàn bá tó rí ìmọ́lẹ̀ lèyàn tó mọ̀ pé òun jíire níbi tí ilé ayé lè dé níbi tí kò sí ìfọ̀kànbalẹ̀ níbi tí ìpayà àti wàhálà wà nísinsìnyí lórúkọ Jésù wàhálà ò ní bá èmi àti ẹ̀yin ẹjá bẹ̀bẹ̀ fún ìdáríjì lẹ́ẹ̀kan sí ẹjá sọ fún Ọlọ́run ẹ̀mí mímọ́ dáríjì tá a bá rí agbára ẹ̀ṣẹ̀ ní ọwọ́ mi tó lè mú ìjìyà bá ìrìn àjò ayé mi tó jẹ́ pé ìrìn àjò ayé mi ò fi ní ìtumọ̀ bàbá dáríjì mi ẹ̀mí mímọ́ dáríjì yẹn gbàdúrà orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù Kristi bàbá o tá a bá rí agbára ẹ̀ṣẹ̀ ní ọwọ́ mi tó lè mọ́ mú mi rí ìyọ́nú ìwọ Ọlọ́run alààyè tó lè mọ́ mú ìjìyà bá ìrìn àjò ayé mi ní wákàtí ọ̀ ní orúkọ Jésù Kristi bàbá dáríjì ọmọ dáríjì ẹ̀mọ́ dáríjì alágbàwí ẹ̀dá ọba tó pọ̀ ní ipá àti agbára gbogbo agbára ẹ̀ṣẹ̀ èyí tó lè mú mi kùnà ògo rẹ èyí tó lè mú wa kùnà ògo rẹ èyí tí ò lè jẹ́ kí ògo rẹ kó tẹ̀ wá lọ́wọ́ ní wákàtí ọ̀wẹ́ tó já mọ́ gbàdúrà ká má rí pasẹ̀ àdúrà ní orúkọ Jésù bàbá dáríjì ọmọ dáríjì ẹ̀mọ́ dáríjì bàbá o lónìí ní orúkọ Jésù ó yá mú wa kúrò ní ẹ̀ṣẹ̀ náà wọ́n jẹ́ àgbúrò rẹ̀ mọ́ Jésù Kristi Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi ẹ̀já lọ tún sọ fún Ọlọ́run ní ìgbà kẹta ẹ̀já sọ fún Ọlọ́run lórí ẹ̀ṣẹ̀ yẹn náà ni ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára Olúwa ràn mí lọ́wọ́ tá a bá rí ẹ̀ṣẹ̀ ìran tó jẹ́ pò mọ́ béèrè lórí àwọn ọmọ ẹ̀ṣẹ̀ ìran bàbá ẹlòmíì wọ́n ń béèrè lọ́wọ́lọ́wọ́ lórí àwọn ọmọ rẹ̀ Ọlọ́run mú mi kúrò nínú ẹ̀ṣẹ̀ ìran ní orúkọ Jésù yá mi kúrò nínú ayé mi ẹ gbàdúrà orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù Kristi bàbá o gbogbo tí í ṣe ẹ̀ṣẹ̀ ìran ní orúkọ Jésù bàbá mú kúrò ọmọ mú kúrò ẹ̀mọ́ mú kúrò nínú ayé mi àti àwọn ọmọ nínú ayé yín àti ọmọ lónìí ní orúkọ Jésù Olúwa kó mú kúrò nínú ayé yín bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi a lọ sínú ìpele àdúrà mi a lọ sínú ìpele nìyẹn ẹ jẹ́ lọ sọ fọ́lọ́run ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára Olúwa wá yà mí sí mímọ́ bàbá o ìyà sí mímọ́ rẹ ní orúkọ Jésù yá jẹ́ wọnú ayé mi gbàdúrà orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù Kristi ìyà sí mímọ́ ní orúkọ Jésù ó yá jẹ́ kó wọnú ayé yín mọ́mí dáàdì ìyà sí mímọ́ Ọlọ́run alààyè yóò wọ inú ayé yín bàbá o ó yá kó mú ìyà sí mímọ́ wọ̀bẹ̀ Olúwa kó yà sí mímọ́ tọkàntara kó yà sí mímọ́ kó yà iṣẹ́ yín sí mímọ́ ní orúkọ Jésù kó yà iṣẹ́ yín sí mímọ́ bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi a lọ nínú ìpele àdúrà mi ẹ jẹ́ lọ sọ fún Ọlọ́run Olúwa mo wọ wá ní ọ̀sán yìí òní ní ọjọ́ kìíní nínú oṣù náà bàbá o ọba tí bùkún ni bí ọ̀wàrà òjò ó yá bùkún iṣẹ́ mi ẹ gbàdúrà orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù ọba tí bùkún ni bí ọ̀wàrà òjò ó yá kó bùkún iṣẹ́ yín bàbá kó bùkún iṣẹ́ yín ọmọ kó bùkún iṣẹ́ yín mọ́mí ọmọ yóò bùkún iṣẹ́ yín ẹ̀mọ́ yóò bùkún iṣẹ́ yín ọba àwọn ọba yóò bùkún iṣẹ́ yín lónìí ní orúkọ Jésù ìbùkún àgbọ̀ngbẹ tí lè pọ́njú ọgbọ́n tí ló ṣì dànù ó yá kó wo orí iṣẹ́ yín bàbá jẹ́ wọ̀ bẹ̀ ọmọ jẹ́ wọ̀ bẹ̀ ẹ̀mọ́ jẹ́ wọ̀ bẹ̀ lónìí ní orúkọ Jésù Olúwa kó mẹ́sẹ̀ iṣẹ́ yín bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi ẹ jẹ́ lọ sọ fún Ọlọ́run ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára Olúwa ìrànlọ́wọ́ àgbọ̀ngbẹ ó yá o èyí tó yẹ iṣẹ́ mi ìrànlọ́wọ́ àgbọ̀ngbẹ tó yẹ iṣẹ́ mi èyí tó lè lé ìpọ́njú wọ ilẹ̀ tí ní gbúrò rẹ̀ mọ́ èyí tí ó mú ìràwọ̀n àti ìráre kó nú ayé mi Ọlọ́run májẹ̀mú yá fi sínú ayé mi gbàdúrà orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù ìrànlọ́wọ́ àánú ńlá àgbọ̀ngbẹ ní orúkọ Jésù dáàdì mọ́mì ó yá kó ràn sí iṣẹ́ yín mo ní kó ràn sí iṣẹ́ yín mo ní kó ràn sí iṣẹ́ yín ìrànlọ́wọ́ ńlá ó yá kó ràn sí iṣẹ́ yín àánú ńlá ó yá kó ràn sí iṣẹ́ yín ìrànlọ́wọ́ ńlá ó yá kó ràn sí iṣẹ́ yín lónìí ní orúkọ Jésù dáàdì mọ́mì ẹ rí àánú gbà àánú yóò tẹ̀ yín lọ́wọ́ mo ní bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi ẹ já lọ sọ fún Ọlọ́run ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára gbogbo kùkùté ìran tí máa fọ́ gbogbo ọmọ ológo lépo dànù ní orúkọ Jésù Olúwa ṣí wọn lọ́wọ́ ọṣẹ́ lórí ayé mi ẹ gbàdúrà orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù Kristi gbogbo kùkùté ìdílé tí máa fọ́ ọmọ ológo lépo ní orúkọ Jésù ó yá kó fi ayé yín sílẹ̀
dáàdì mo ní kó fi ayé yín sílẹ̀, mọ́mì mo ní kó fi ayé yín sílẹ̀, brother sister yóò fi ayé yín sílẹ̀. Gbogbo gbòǹgbò tó péré ẹ̀ ní kùkùté tó yẹ pé tó bá dá ní máa bàjẹ́ nínú ìran ní orúkọ Jésù ó yá kó fi ayé yín sílẹ̀, ayé yín kó yẹ fún ògo Ọlọ́run. dáàdì mọ́mì bẹ́ẹ̀ ni yóò ṣe rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù Kristi. Ẹ jẹ́ lọ sọ fún Ọlọ́run, ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára, Olúwa já ayé mi gbà. Olúwa ò já ayé mi gbà lọ́wọ́ ẹni tó lóun fa ayé mi ṣòfò dànù. Ìrìn àjò ayé ẹlòmíràn kò ní ìtumọ̀ sí. Ó ṣàwà nínú ayé ṣe bó ọjọ́ mọ́ ni ó ṣe àrọ́wá kìbọnú. Kí ló ń jẹ́ bẹ́ẹ̀? A ṣe àrọ́wá kìbọnú. Òwe wèrè ni òwe tí ò dá ní. Ìjà sọ fún Ọlọ́run, ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára, talent tó mú ògo mi lọ́wọ́, tó lógo mi yóò mọ̀ sìnrúùlù nínú àwọn ni. Talent tó mú ògo mi lọ́wọ́, tó ní ògo mi ò ní wúlò fún mi, tó ní ìbòjì lòun ti mú ògo mi pàdé mi. Lónìí ní orúkọ Jésù ó yá sí lọ́wọ́ ṣẹ́ gbàdúrà. Orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù Kristi. Ọlọ́run má jẹ̀múlà o, talent tó mú ògo mi lọ́wọ́, tó lógo mi wípé inú ìbòjì lòun ti mú pàdé mi. Lónìí ní orúkọ Jésù Kristi. Bàbá o, ó yá sí lọ́wọ́ ṣẹ́. Ọmọ o, ó yá sí lọ́wọ́ ṣẹ́. Gbogbo agbára tó ń lò lé mi lórí ní orúkọ Jésù, èyí tó ń lò lé yín lórí yẹn lórúkọ Jésù, ó yá jó gbèrè tìjú. Bàbá o, ó yá fi kọ́kọ́rọ́ sàlẹ̀lẹ̀ lọ́wọ́ lónìí ní orúkọ Jésù, ó yá jó gbèrè tìjú, ó yá jó gbèrè tìjú. Gbogbo ògo mi tó fi ń dààmú ayé mi, gbogbo ìrìn àjò ayé yín tó fi ń dààmú ayé yẹn lónìí ní orúkọ Jésù, Ọlọ́run májẹ̀mú yóò sí lọ́wọ́ ṣẹ́. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù Kristi. Ọlọ́run májẹ̀mú fi àṣẹ dá yín lò. Ọba àwọn ọba kó fi àṣẹ dá yín lò. Gbogbo ẹnikẹ́ni ọkọ̀ tá a tara obìnrin mú jáde nílé ìyá ni tàbí nílé bàbá ni, dáàdì nílé ìyàwó yín ni tàbí nílé ọkọ yín mọ́mì, tó lóun òun ní fi ògo yín lé yín lọ́wọ́ pé ògo yín òun wọ́n padà mú pàdé yín níbo jìnnà, tó ní nínú ayé tẹ̀wẹ̀ ò ní rògo yín lọ lọ́wọ́lọ́wọ́ ní orúkọ Jésù. Olúwa kó ṣí lọ́wọ́ iṣẹ́. Bàbá mo ní kó ṣí lọ́wọ́ iṣẹ́. Gbogbo agbára tó ń lò lórí àwọn ọmọ ológo yẹn ní orúkọ Jésù, Ọlọ́run kó gbẹ̀mí ẹ̀ dànù. Mo bá òwò yá gbẹ̀mí rẹ̀ dànù lónìí ní orúkọ Jésù. Ẹ rí ọ̀nà lọ. Gbogbo tó lò wọ́n fàyè yín ṣe yẹn ní orúkọ Jésù, Ọlọ́run yóò ṣí lọ́wọ́ iṣẹ́ ni. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù Kristi. Ọlọ́run o, ẹ jẹ́ ká lọ sọ fún ní wákàtí ọ̀wọ̀ yìí, ẹ̀mí mọ́ ọba tó pọ̀ ní ipá àti agbára, Ọlọ́run májẹ̀mú ó yá mú ayé mi kúrò ní ibojì. Ayé ẹlòmíì inú ibojì wọn lọ fi pamọ́ sí. Bẹ́ẹ̀ ni mò ń sọ fún yín, ayé ẹlòmíràn wọn lọ fi sínú ibojì ni. Ṣé àpẹ́ wọn ẹnikẹ́ni ò lérò kan. Oko mélòó ni wọ́n fẹ́ sán ní láàrin ibi wọ́n sin òkú sí? Nínú ibojì oko mélòó ni wọ́n fẹ́ sán? Sàárè mélòó ni wọ́n fẹ́ ṣí tí wọ́n fi mọ̀ pé ayé ológo rèé? Ẹ rí nígbà tí ẹ bá lọ sí ibi tí wọ́n ń tẹ́ òkú sí, tí ẹ bá dé ibẹ̀, bó ṣe ẹ̀fọ́ ni bó ṣe gbúre ni, ẹ rí níbi tí sàárè ẹlòmíì yóò ṣe gbẹ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ́ tí ó tẹ̀wọ́ fẹ̀fẹ̀fẹ̀ báyìí. Ayé ọmọ ológo kan ní ṣiṣẹ́ ń bẹ̀ yẹn, ẹni tí wọ́n fi síbẹ̀ ọmọ ológo nítorí pé kíni ògo yẹn ti ń ṣiṣẹ́ fún ìlẹ̀dú. Ògo yẹn ti ń ṣiṣẹ́ kíni, ó ti ń ṣiṣẹ́ fún ìlẹ̀dú. Ìlẹ̀dú wá ṣe kíni, ó wá ran àwọn ẹ̀fọ́ ọbẹ̀ lọ́wọ́, àwọn ẹ̀fọ́ bá tóbi ṣe. Ṣùgbọ́n ẹni tó ní ògo ó sì ń rù ní inú ayé. Ẹja sọ fún Ọlọ́run, ẹ̀mí mọ́ ò, Ọlọ́run ran ayé mi lọ́wọ́. Gbogbo ẹni tó lóun fi ayé mi sínú ibojì, Ọlọ́run pé ògo mi jáde nínú ibojì ọ̀tá, nínú ibojì ìkà, nínú ibojì ibi tí ọ̀tá rí ayé mi mọ́. Lọ́sẹ̀ ní orúkọ Jésù, Olúwa fún ayé mi kúrò nínú ibojì ẹ gbàdúrà. Orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù Kristi. Bàbá o, Olúwa kó mú ayé kúrò nínú ibojì. Gbogbo ẹ̀mí kẹ́mi ọkàn kankan tó lé ní ayé yín òun fi pamọ́ sínú ibojì ni, tó lé ní inú ìsà òkú lòun yóò lọ fi pamọ́ sí. Dáàdì ẹ wá ṣẹ́ bí eré ẹ̀ ń jẹ̀jẹ̀ lírí. Brọ́dà mi ẹ lé àìmọye àwọn ọ̀rẹ́ yín tẹ́jọ́ lé wípé ẹ fẹ́ gba físà, ẹ fẹ́ lọ sí ìlú òyìnbó, àìmọye wọn ti wà níbẹ̀. Ṣùgbọ́n bẹ́ẹ̀ yín ṣe ń ṣe tó, wọn ò jẹ́ kẹ́ ẹ rọ́nà lọ. Wọ́n á ti lọ fi ògo nì pamọ́ síbì kan ni. Ẹ lọ sọ fún Ọlọ́run, ó yẹ porúkọ Jésù nígbà mẹ́ta, ẹ pè mí mọ́ ní ìgbà kan tó. Olúwa wá ògo mi jáde níbi tí àrìmọ́ ẹ gbàdúrà. Orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù Kristi. Níbo ni a rí ògo mi mọ́? Ta ni ó lo ògo mi? Ta ló fi àgọ́ ara rẹ̀ tó fi ń gbé ògo mi mì? Lónìí ní orúkọ Jésù, Olúwa gba ògo mi jáde.
bàbá ó yá kó gbògo yín fún yín níbikíbi tí ògo yín ti ń sìnrú ìlú yẹn lónìí ní orúkọ Jésù. Olúwa kó gba ògo yín padà, bàbá kó gbà padà, ọmọ kó gbà padà, ẹ̀mọ́ kó gbà lé yín lọ́wọ́. Mọ́mì dáàdì ní orúkọ Jésù, ògo yín yóò tẹ̀ yín lọ́wọ́. Gbogbo tí wọ́n fi ògo yín sùn yẹn pé kò ní ṣeéṣe yẹn lónìí ní orúkọ Jésù wọ́n ti gbèrè tìjú. Wọ́n ní wọ́n ti gbèrè tìjú, wọ́n ti dẹni ìtanù nítorí ọ̀rọ̀ yín ní orúkọ Jésù. Ojú ti tì wọ́n ná, bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù Kristi. Ẹja lọ tún gbàdúrà yìí lẹ́ẹ̀kan sí. Ẹ̀mí Ọlọ́run ní ká gbàdúrà ipá àgbà dáadáa tó. Ẹja sọ fún Ọlọ́run, ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára, kí ni wọ́n fi ògo mi ṣe? Ta ni wọ́n fi ògo mi ṣe pàṣípààrọ̀ fún? Ẹlòmíì wọ́n ti fi ògo rẹ̀, wọ́n ti fi ṣe pàṣípààrọ̀ fún oúnjẹ ẹnu lásán. Ẹ̀rí, wọ́n fi ògo ẹlòmíì ṣe pàṣípààrọ̀ oúnjẹ ẹnu nítorí pé kíni ó ti fi oúnjẹ tó máa jẹ lẹ́nu báyìí wọ́n ti fi gbé ògo rẹ̀ lọ. Ẹ jẹ́ á sọ fún Ọlọ́run, ẹ̀mí mímọ́ o, níbo ni wọ́n ti fi ògo mi ṣe pàṣípààrọ̀? Olúwa dá padà fún mi, ẹ gbàdúrà. Orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù Kristi. Níbo ni a ti fi ògo yín ṣe pàṣípààrọ̀? Ta ló fi ń lo ògo yín? Ta ni wọ́n ti fi ògo rẹ̀ gba nǹkan mìíràn? Ní orúkọ Jésù, tí wọ́n ti fi ògo rẹ̀ ṣe dápadà nǹkan tí ò létò, ohun tí ò wúrí, ohun tí ò wúlò, tí wọ́n ti fi ohun mìíràn gba ògo, tí wọ́n wá fi ohun mìíràn rọ́pò síbẹ̀. Lónìí ní orúkọ Jésù, Olúwa ti dá padà. Bàbá orí á dá padà. Gbogbo ibi tí agbógo yín pamọ́ sí, gbogbo inú ihò tí wọ́n rì mọ́, gbogbo tí wọ́n fi òwú dì nípasẹ̀ orúkọ yín, gbogbo tí wọ́n fi amọ̀ mọ́ nítorí orúkọ yín, gbogbo tí wọ́n fi èdìdì kàn mọ́ igi nítorí orúkọ yín, gbogbo tí wọ́n lọ sínú agbami òkun nítorí orúkọ yín, gbogbo tí agbẹ́ ilẹ̀ kúẹ́kúẹ́ tá a sì rí ògo yín mọ́. Ọlọ́run má jẹ̀mú ó yá kó ṣàwárí ẹ̀. Iná ọ̀run ó yá dàpọ̀ mọ́ àrá ní wákàtí ọ̀wọ́ yìí, ó yá kó la ibẹ̀ kọjá. Gbogbo tí wọ́n lè fi ìṣẹ̀dá àti ìṣògo yìí ṣe lónìí ní orúkọ Jésù Kristi. Ọlọ́run má jẹ̀mú ó yá kó wú dìde lónìí ní orúkọ Jésù, ó yá kó wú dìde. Gbogbo tí wọ́n lè fi ògo yìí ṣe, tí wọ́n lè fi ògo yìí pààrọ̀ fún nípasẹ̀ orúkọ yín, tí wọ́n bá lọ rì mọ́ ibìkan, tí wọ́n lọ kàn mọ́ ibìkan, tí wọ́n lọ jù sí ibìkan, tí wọ́n fi pamọ́ sí ibìkan, tí wọ́n fi há para, tí wọ́n kùn ní èédú ni tàbí wọ́n kùn ní ohunkóhun ni lónìí ní orúkọ Jésù. Bóyá wọ́n dúró rẹ̀ síbì kan, ṣùgbọ́n tí wọ́n fi ẹgbẹ́ na pàṣán, tí wọ́n fi pàṣán na ògo yẹn pé àníṣe ìwọ lágbájá ò ní rọ́nà lọ. Lónìí ní orúkọ Jésù, Ọlọ́run májẹ̀mú yóò já ayé yín gbàlẹ́ lọ́wọ́. Níbo ni wọ́n fi ògo yẹn pamọ́ sí? Kí ló tí wọ́n fi ń ṣe? Níbo ni wọ́n ti fi ń ṣe nǹkan? Ṣé wọ́n fi òwú ṣe ni? Ṣé wọ́n fi òwú di ni? Ṣé wọ́n fi aṣọ di ni? Ṣé wọ́n fi yèpẹ̀ mọ́ ni? Ṣé wọ́n fi igi gbẹ́ ni? Lónìí ní orúkọ Jésù Kristi, Ọlọ́run ti ṣàwárí ògo, ó yá kó ṣàwárí ògo yín fún yín. Lónìí ní orúkọ Jésù, ẹ ó rí ògo yín lò, bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù Kristi. Ẹ já lọ sọ fún Ọlọ́run lẹ́ẹ̀kan sí lórí àdúrà yẹn. Ó ṣe kókó, ṣe pàtàkì. Ẹ̀rí bá ọmọ ológo ṣe ń jìyà, ẹ̀rí bá àwọn ọmọ ológo ṣe ń jìyà, táwọn ọmọ ológo ń ráre. Ẹ já sọ fún Ọlọ́run, ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára, Olúwa mú ìráre àti ránkò nínú ayé mi. Bàbá o, ayé ti mọ̀ mí mọ́ ọ. Ẹ sọ pé ayé ti mọ̀ mí mọ́ ọ. Ọlọ́run má jẹ́ ń gbèrè tìjú, ẹ gbàdúrà. Orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù Kristi. Ayé ti mọ̀ wá mọ́ ọ. Bàbá má jẹ́ wọ́n fi wá bú ọ. Lónìí ní orúkọ Jésù, níbo lògo wọn ti ń sìnrú ìlúṣẹ́? Ta lẹ́ni tó ń lò lọ́wọ́? Ṣé ó ti kú ní àbó ṣì wà láàyè? Ṣé ó tún ṣíwọ́ rẹ̀ fún ẹlòmíràn ní pé wọ́n máa tún kọ̀ntínú rẹ̀ lọ? Bí àwọn kan ṣe ṣiṣẹ́ wọn nìyẹn. Nígbà tó bá ti tó tí wọ́n fẹ́ ṣíwọ́ tán, tí wọ́n mọ̀ pé àwọn ti fẹ́ lọ, wọ́n á tún ṣíwọ́ fún ẹlòmíràn pé wọ ibi tá a ti ń jìyà, tá a ti fi lágbájá jìyà rẹ̀, ó yá máa tún fi ìyà yẹn jẹ lọ. Ọlọ́run májẹ̀mú, ó yá kó já ayé yín gbà. Lónìí ní orúkọ Jésù, bí tí ògo yín ti ń sìnrú ìlú yẹn, lónìí ní orúkọ Jésù, Olúwa yóò já ògo yín gbà fún yín. Ta ni ẹni náà tó ń fi ògo yín jìyà, tó ń fi ògo yín ráre? Lónìí ní orúkọ Jésù, ó yá kó dá ògo yín padà fún yín. Bàbá kó dá padà, ọmọ kó dá padà, ẹ̀mọ́ kó dá padà. Lónìí ní orúkọ Jésù, ọ̀nà yóò là fún yín. Jù bẹ́ẹ̀ nǹkan ṣe lérò lọ́nà yóò là fún yín. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù Kristi. Olúwa kó fi àṣẹ dá yín lò. Ọba àwọn ọba kó fi àṣẹ dá yín lò. Ẹni mẹ́sàn-án kó fi àṣẹ dá yín lò. Lónìí ní orúkọ Jésù, ògo yín yóò tàn, ẹ ó sì rí ògo yín lò. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù Kristi. Ẹ já lọ nínú ìpele àdúrà mi. Ẹ já sọ fún Ọlọ́run, ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára. Olúwa o, má fi ìrìn àjò ayé mi pọ́n mi lójúmọ́.
ìrìn àjò ayé ẹlòmíràn ṣe kí ni ó ń pọn lójú lọ́wọ́lọ́wọ́ nípasẹ̀ pé kí ni kò wò ó fín pé kí ló tí mo lè ṣe tó lè mú ìfọ̀kànbalẹ̀ bá ìrìn àjò ayé mi, kò wò ó fín pé kí ni ohun tí mo ti ń ṣe é bọ̀ tó mú ìjìyà bá ìrìn àjò ayé mi, kò wò ó fín pé ṣé àsìkò tí mo wà yìí ṣé ìráre tún tọ́ ni. ẹ jẹ́ sọ fún Ọlọ́run, Olúwa mú ìjìyà àti ìráre kò nínú ìrìn àjò ayé mi, ìjìyà àti ìráre kò yá ayé mi, ìyá àgbọ́dọ̀ jìyà kọ́mọ tó kọ̀ntínú. wọ́n ní ìran mẹ́ta kì í tòsí ìyẹn tí wọ́n bá lè gbàdúrà ní dádì, ìran mẹ́ta tòsí mọ́mì mi ìyẹn ìgbà tí wọ́n bá lè gbàdúrà tí wọ́n lè rìn nínú àwẹ̀, tí wọn ò lè gba àwẹ̀ tí wọn ò lè gbàdúrà ìran 15 àmọ́ jìyà mà. bẹ́ẹ̀ ni sà, ṣùgbọ́n tá a bá mọ Ọlọ́run tá a sì ń ké pè lọ́sàn àti ní òru, tá a sùn tá a wo, ó dandan kó jẹ́ ayé wa gbà. ẹ jẹ́ sọ fún Ọlọ́run, ìwọ kòkò ẹ̀mí òkùnkùn tí wọ́n fi ẹjọ́ mi sùn, ó yá iná ọ̀run kó kọlù ọ́ kó o fọ́ lónìí, ó yẹ gbàdúrà orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù. ìwọ kòkò tó jẹ́ pé kòkò àbàmì ni ọ́, tó jẹ́ pé kòkò ẹ̀mí òkùnkùn ni ọ́, èyí tí wọ́n fi ẹjọ́ mi sùn tí wọ́n fi bo ògo mi mọ́lẹ̀, Ọlọ́run má jẹ̀mú ya kọlù, bàbá kó kọlù, ọmọ kó kọlù, ẹ̀mí kó kọlù lọ́sàn-án ní orúkọ Jésù. Olúwa kó fọ́ gbogbo agbára èyí tó bò ayé ọmọ ológo mọ́ ní orúkọ Jésù. gbogbo agbára kágbára tí wọ́n fi ń lò lé ọmọ ológo lórí, tó fi bo ayé wọn mọ́lẹ̀, tó fi bo ògo wọn mọ́lẹ̀, lónìí ní orúkọ Jésù. Olúwa kó fọ́ tútú, bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù Kristi. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run láti bí wákàtí tá a ti ń bá bọ̀, láti bí ìṣẹ́jú bí 30 ìṣẹ́jú sẹ́yìn tá a ti ń bá bọ̀ lórí ètò Ohùn Olúwa láti ẹnu Ìyáàdé rẹ̀ Ìbánisẹ́ JP. mo ní bóyá fún ẹ̀bẹ̀ àdúrà tàbí fún kásẹ́lì tá a wá wò pé mo dẹ̀ fẹ́ bá ìyá àdúrà ẹ̀ sọ̀rọ̀ o, ẹ kò mi sọ tẹlifóònù nọ́mbà mi, tẹlifóònù nọ́mbà 070 5784 2311. fúnra mi báyìí ni máa gbé. Ohùn Olúwa náà rè tó wọ́n láti ilé ìjọsìn wa ìjọ Ṣẹ́gun Tèmilẹ̀ Àánú, láti iléeṣẹ́ Ìbílẹ̀ rédíò Nàìjíríà níbí, iléeṣẹ́ Ìbílẹ̀ rédíò Nàìjíríà wọ́n darapọ̀ mọ́ iléeṣẹ́ Ìbílẹ̀ rédíò tẹlifíṣàn ní ìlú UK ti Nàìjíríà níbí. Ohùn Olúwa yẹn ti ń wá sáyé lórúkọ Jésù. àtẹ̀mí àti yín bàbá màmá tí wọ́n ní iléeṣẹ́ yẹn lórúkọ Jésù, ẹ ò ní gbèrè tìjú bí ẹ ṣe ní kí Ohùn Olúwa kó máa tẹ̀síwájú yẹn lórúkọ Jésù. ayé yín ò ní ṣe dádúró fún ẹ̀mí òkùnkùn tàbí ẹ̀mí kẹ́mi tí wọ́n fẹ́ ba ìrìn àjò ayé ènìyàn jẹ́ nínú ayé, wọn ò ní ráyè nínú ayé yín. lórúkọ Jésù Olúwa yóò dùn ó tì yóò sì tì í lẹ́yìn, ẹ ò ní gbèrè tìjú. Ohùn Olúwa náà nìyẹn, bó ṣe ń wá ní ìjọ mẹ́jọ náà nù. ẹ má bá mi share rẹ̀, ẹ share rẹ̀. ohun tá a lè fi ran ìyá àdúrà yẹn lọ́wọ́ náà nìyẹn, ohun tí a lè fi ránṣẹ́ ìránṣẹ́ yìí lọ́wọ́ òun náà ní ká share rẹ̀. ẹ jẹ́ àṣẹ rẹ̀ fún èèyàn 9 ọ̀tọ̀ọ̀tọ̀ wípé ẹ wo ètò Ohùn Olúwa, ètò ń wá láti ilé ìjọsìn Ìṣẹ́gun Tèmilẹ̀ Àánú ní Nàìjíríà ń bí. wọ́n máa lọ sórí ètò iléeṣẹ́ Ìbílẹ̀ rédíò Nàìjíríà láti lè gbé ètò yẹn wá sí ayé ní ìjọ mẹ́jọ. ní alẹ́ ẹ jẹ́ ká lo sáàmù yìí, Psalm 20:1-7, Psalm 20:1-7. ẹ jẹ́ ká lò ó ká máa fi gba àdúrà lórúkọ Jésù. a ò ní gbèrè tìjú torí nẹ́tíwọ̀kì yẹn kọ́mọ́dé pé yóò tún ṣiṣẹ́ tá a fi ní lè gbọ́ àwọn sáàmù tá a máa lò. ẹ jẹ́ á lọ fún àwọn ètò àdúrà àwọn tá a máa ń gbàdúrà fún lọ́sọ̀ọ̀sẹ̀ torí ìjẹ́jọ yẹn ó ga díẹ̀, nẹ́tíwọ̀kì yẹn fẹ́ẹ̀lì gan. fún àwọn oníṣòwò ní mí, ó yẹ bomi, ṣé ẹ ti bomi? ó yá ẹ jẹ́ ká gbàdúrà. ẹ tẹríba nídìí omi yín. orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára gíga Jésù Kristi, Ọlọ́run májẹ̀mú, ó yá kó wọ inú omi yìí ní lọ́wọ́lọ́wọ́ ní orúkọ Jésù. tẹ́ bá ti mú omi tẹ̀lé fi wọ́n ṣọ́ọ̀bù yín ní orúkọ Jésù kò ní di títì pa, òkòwò yín kò ní dàrú, òkòwò yín kò ní dààmú, ogun gbèsè ò ní tọ́ sí yín, ọkàn yín yóò dẹ̀ balẹ̀, bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. fún àwọn tó ṣe kíni oníṣẹ́ ọwọ́, oníṣòwò la kọ́kọ́ gbàdúrà fún oníṣẹ́ ọwọ́. ẹ jẹ́ káwọn náà bomi. Ọlọ́run májẹ̀mú, Olúwa kó bá ń gbàdúrà fún yín. ọba àwọn ọba, ó yá kó bá ń súre fún yín lọ́wọ́lọ́wọ́ ní orúkọ Jésù. iṣẹ́ yín ò ní ní wàhálà,
wàhálà ìdààmú iṣẹ́ tí ò ní wàhálà wọn ò ní gbé wá síwájú yín bẹ́ẹ̀ ṣe jẹ́ oníṣẹ́ ọwọ́ yín ní orúkọ Jésù gbogbo iṣẹ́ tí máa rán yàn lẹ́wọ̀n tí máa rán yàn ní hospital ní orúkọ Jésù kò ní jẹ́ ìpín yín torí iṣẹ́ lómi èèyàn gbàṣẹ́ngbà mi yóò di tí wọ́n máa lù yàn mọ́ bẹ́ẹ̀ tí ó di téèyàn ó dẹ̀rọ hospital wò ní yàgbá yín lórúkọ Jésù kò ní ya léṣẹ́ yín ọkàn yóò sì balẹ̀ bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù fún àwọn tó jẹ́ pé wọ́n máa gbà àlejò ní àwọn ní ọ́fíìsì bẹ́ẹ̀ ni omi yẹn a máa mú a sì fi wẹ̀ ọjọ́ kan bẹ́ẹ̀ ni àti oníṣòwò àtòníṣòwò a mú ní ìjọ kan a ó dẹ̀ fi wẹ̀ ní ìjọ kan náà lórúkọ Jésù àdúrà yín yóò gbà fún àwọn tó ń gba àlejò ní ọ́fíìsì Ọlọ́run má jẹ̀mú àlejò ayọ̀ yóò tẹ̀ yín lọ́wọ́ àlejò ayọ̀ yóò wá yín kàn àlejò ayọ̀ yóò wá yín rí ohun tí wọn yóò fi lé yín lọ́wọ́ náà ni pé ohun tó yẹ fún ògo yín nípa ibi iṣẹ́ yín ní orúkọ Jésù Olúwa yóò ṣe bẹ́ẹ̀ fún yín ọkàn yín yóò balẹ̀ lọ́dún ní orúkọ Jésù ẹ rí i pé ọdún yìí ní èso ti dá sí mẹ́ta báyìí oṣù gangan ló ṣẹ̀ dá sí mẹ́ta ọ̀nà kó là fún yín lórí iṣẹ́ yín ọ̀nà yóò là fún yín lórí ọ́fíìsì yín ọ̀nà yóò là fún yín ọ̀nà tí ó là fún yín tí ẹnikẹ́ni ò lè díwọ́ ẹ̀ ní orúkọ Jésù Olúwa kó là fún yín bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù fún àwa ìránṣẹ́ Ọlọ́run Ọlọ́run kó darapọ̀ mọ́ yín bàbá àbá kó darapọ̀ mọ́ yín gbogbo ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run iṣẹ́ tán ti parí tí ò ní mú wàhálà wá tí ó fún yín ní jíjẹ àti mímu tí ó fún yín ní glory ńlá ní orúkọ Jésù òní kí wọ́n gbé wá sọ́dọ̀ yín iṣẹ́ tó máa tan náà ògo yín èyí tó máa mú ògo yín tàn lórúkọ Jésù Ọlọ́run má jẹ̀mú ó yá kó darí ẹ̀ sínú ìjọ yín ó yá kó darí ẹ̀ sí ilé yín ó yá kó darí ẹ̀ sí yín tẹlifóònù ayọ̀ ní orúkọ Jésù wọ́n fi pè yín kọ́dì kó tó parí ní orúkọ Jésù wọ́n fi tẹlifóònù ayọ̀ pè yín lórí iṣẹ́ tí a mọ̀mọ́ yín yẹn lórí iṣẹ́ ìránṣẹ́ tí ẹ ń ṣe yẹn lórúkọ Jésù wọ iṣẹ́ tọ́lọ́run ti parí tí ó fún yín ní ògo ńlá ní orúkọ Jésù kọ́dì kó tó parí Olúwa yóò gbé wá fún yín lórúkọ Jésù Olúwa yóò dà yín pọ̀ tọ́ pẹ̀lú àwọn ọmọ aládé bẹ́ẹ̀ ni yóò rè Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù fún àwọn ní diabetes àti cancer Ọlọ́run má jẹ̀mú ó yá kó bá ń gbàdúrà fún yín fún diabetes yẹn ní orúkọ Jésù ó yá kó gbọ́rọ̀ Olúwa gbogbo ibi tó bá fi àtúnṣe Ọlọ́run má jẹ̀mú ó yá lọ tún ṣe nínú omi ara yín ó yá kó tún ṣe nínú ẹ̀jẹ̀ ara yín ó yá kó tún ṣe nínú egun ara yín ó yá kó tún ṣe nínú ẹran ara yín ó yá kó tún ṣe nínú egun nínú ẹran ara yín ó yá kó tún ṣe nínú ẹ̀jẹ̀ yín ó yá kó tún ṣe nínú bọ́gọ́ yín ó yá kó tún ṣe gbogbo tó fi àtúnṣe nínú àgọ́ ara yín yẹn lórúkọ Jésù Kristi ó yá máa tún ṣe bàbá kó tún ṣe oògùn diabetes yẹn lórúkọ Jésù mo ní kó máa pa yín oògùn kánsà yẹn ní orúkọ Jésù mo ní kó máa pa yín gbogbo ẹ̀yin tó fẹ́ ṣe operation fún ní ọ̀sẹ̀ yìí gbogbo àwọn tó sọ pé operation wọn nínú oṣù yìí ni ní orúkọ Jésù ẹ ó ṣe ọ̀dẹ̀ ní bàkú mo lẹ́ ó ṣe ò ní bàkú oògùn operation yẹn ní orúkọ Jésù Ọlọ́run lè ṣe gan ju bí ẹ̀ ń ṣe lérò lọ dókítà ti ayé ó lè dúró kí dókítà Ọlọ́run kò rẹ̀ ti ṣe operation náà Ọlọ́run gba iṣẹ́ náà ṣe bàbá kó gbà ṣe ọmọ kó gbà ṣe ẹ̀mọ́ kó gba iṣẹ́ náà ṣe ní orúkọ Jésù àgọ́ ara yín kó gbọ́ ọ̀rọ̀ Olúwa ohun tó fi àtúnṣe níbẹ̀ Ọlọ́run kó tún ṣe ọwọ́ Ọlọ́run kó darapọ̀ mọ́ yín ó yá kó máa tún ṣe ó yá máa tún ṣe ó yá máa tún ṣe lónìí ní orúkọ Jésù Olúwa kó tún ṣe bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi fún àwọn tó jẹ́ pé ìjú fibroid ló wà nínú wọn ó yẹ jẹ́ ká gbàdúrà Ọlọ́run má jẹ̀mú Olúwa o gbogbo ohun tí jẹ́ ìjú tí jẹ́ fibroid nínú ikùn yín tí ò jẹ́ kó ọmọ kó dúró tí ò jẹ́ kó ọmọ kó wà níbẹ̀ ní orúkọ Jésù Ọlọ́run má jẹ̀mú Olúwa o ó yá máa lọ kúrò ńbẹ̀ ó yá gbé kúrò ohun tó lè gbé ni Olúwa ṣì dìde ní òní ní orúkọ Jésù kí ló ń jẹ́ fibroid nínú àgọ́ ara yín tí ò jẹ́ kóyún kó dúró Olúwa kó bá bẹ̀ wí ó yá kó bá bẹ̀ wí bí wọ́n ṣe ń ṣe bẹ́ẹ̀ ló tún padà síbẹ̀ iṣẹ́ ẹ̀mí owó òkùnkùn ní orúkọ Jésù ìwé ọwọ́ ẹ̀mí òkùnkùn tó ń dá fibroid padà lónìí ní orúkọ Jésù ọwọ́ náà kó gbẹ dànù ọwọ́ náà yóò 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 gbẹ dànù ọwọ́ tó ń dá fibroid yẹn padà bí wọ́n bá ti ṣe tán ìmí yóò tún wú dìde lónìí ní orúkọ Jésù ọwọ́ náà yóò gbẹ dànù bẹ́ẹ̀ ni yóò rè Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi fún àwọn tó ní rheumatism àwọn aromọléegun ló ń jẹ́ bẹ́ẹ̀ bí rheumatism ní ẹsẹ̀ ní apá
ní ẹ̀yìn àròmọléegun èyí tó ń dùn yín tó bá sọ yín darúgbó ọ̀sán gan yẹn ọyẹ ọlọ́run májẹ̀mú ó lè dáwọ́lé ó yẹ sọ fún ọlọ́run kí ló ń jẹ́ rheumatism nínú àgọ́ ara yín gbogbo tí ṣe àròmọléegun yẹn ọlọ́run májẹ̀mú ọlọ́run kó tú rẹ̀ ní wákàtí ọ̀wọ́ ó yẹ kó dáwọ́lé gbogbo tí ṣogun rheumatism tí ṣogun àròmọléegun nínú àgọ́ ara yín lónìí ni kó gbọ́ọ̀rọ̀ olúwa ni ó gbọ́dọ̀ gbọ́ọ̀rọ̀ olúwa kí ló ń jẹ́ àròmọléegun èyí tó ní lára tó fẹ́ sọ darúgbó ọ̀sán gan lónìí ní orúkọ jésù ọlọ́run májẹ̀mú ó yá kó jẹ́wọ́ orúkọ rẹ̀ bàbá kó jẹ́wọ́ agbára rẹ̀ gbogbo ogun àròmọléegun èyí tó fẹ́ sọ darúgbó yẹn lónìí ní orúkọ jésù ó yá kó fàyè yín sílẹ̀ ó yá kó fàyè yín sílẹ̀ bẹ́ẹ̀ ni yóò rí jésù olúwa wa àmín 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 lórúkọ jésù kristi fún ọmọ tí ò gbọ́ràn tó ṣagídí yẹn ẹ jẹ́ á gbàdúrà fún ọlọ́run lè wọnú ọkàn rẹ̀ yóò wọnú ọkàn rẹ̀ yóò sọ ọkàn rẹ̀ di ẹran fún yín ọmọ tí ò gbọ́ràn tó ń hùwàkiwà tó fẹ́ máa gbóyin lẹ́nu tí ò fẹ́ máa gbọ́rọ̀ sí lẹ́nu ẹ jẹ́ á sọ fún ọlọ́run májẹ̀mú ọlọ́run ọwọ́ ló ṣe ìwé fún àwọn ìránṣẹ́ yìí ní orúkọ jésù gbogbo tí ò jẹ́ kó gbọ́ràn yẹn tó sọ́dá lágídí ọkàn lónìí ní orúkọ jésù kristi ọlọ́run májẹ̀mú yá kó mú ọwọ́ yẹn kúrò gbogbo ọwọ́ agídí gbogbo ẹwọ́ ẹ̀mí àìmọ́ tó lóun ọgbọ ọkàn ọmọ yín yẹn lónìí ní orúkọ jésù ọlọ́run kó dójú tì ọlọ́run kó dójú tì tó bá jẹ́ ìmọ̀ ni kó dasán tó bá jẹ́ ète ni kó dòfo lórí ọmọ yẹn ní orúkọ jésù olórí ọmọ ọlọ́lọ́ ọmọ àkàndọ́ ọmọ náà wọ́n máa fẹ́ dà láàmú ẹ̀mí ọba tó pọ̀ nípa àti agbára wọn ò ní ráyè nínú ayé ọmọ yẹn mọ́ bẹ́ẹ̀ ni yóò rí nítorí pé ọlọ́run yóò jèrè ọkàn rẹ̀ padà gbogbo ohun tọ́lọ́run bá lè lò lórí ọmọ yìí láti lè jèrè ọkàn rẹ̀ láti lè mọ́jọ jọmọ ta láti lè mọ́jọ jọmọ pàǹlẹ̀ ọlọ́run lu agbára lé lórí láti lè sọ di olú ọmọ bẹ́ẹ̀ ni yóò rí jésù olúwa wa àmín 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 lórúkọ jésù mọ́mì dáàdì ẹ̀ ní fojú sunkún ọmọ yẹn gbogbo tí ṣe wàhálà àti ìdààmú lórí ọmọ náà ní orúkọ jésù ó ti di asán lónìí ní orúkọ jésù olú ọmọ ni yóò jẹ́ yóò sì yára lójú ẹ̀mí yín bẹ́ẹ̀ ni yóò rí jésù kristi olúwa wa àmín 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 lórúkọ jésù kristi adúpẹ́ lọ́wọ́ ọlọ́run láti bí wákàtí tá a ti ń bá ètò ohun olúwa bọ̀ látẹnu yáàdì ẹ̀rọ abániṣẹ́ jp ètò wọn láti ilé ìjọsìn wa ìjọ Ṣẹ́gun Tèmi ilẹ̀ àánú lórúkọ jésù olúwa yóò fàánú bí ayé wa wò ọwọ́ àánú ọlọ́run yóò wà pẹ̀lú wa yóò tún ayé wa ṣe níbi tí ó kù sí níbi tí ọ̀rọ̀ wa kù sí ọlọ́run májẹ̀mú ti mọ̀ yóò sì tún ṣe ọkàn wa yóò balẹ̀ a ó rí ọwọ́ ọlọ́run kó sì kó tó parí òní lọ́jọ́ kìíní nínú oṣù náà kó sì kó tó parí mọ́mì dáàdì ẹ ó rí ọwọ́ ọlọ́run ilẹ̀kùn tẹ́lẹ̀ kankan tí ò ṣí láti ìbẹ̀rẹ̀ yẹn yóò wo ti kú àjíǹde jésù kristi ọlọ́run yóò jí dìde ní orúkọ jésù ilẹ̀kùn tẹ́lẹ̀ kankan yẹn tí ò ṣí yẹn lórúkọ jésù mo lọ́lọ́run àjíǹde mo ní yóò ṣí ilẹ̀kùn yẹn torí ilẹ̀kùn àánú yóò ṣí fún yín ju bí ẹ ṣe lérò lọ ilẹ̀kùn gbéga yóò ṣí fún yín ju bí ẹ ṣe lérò lọ àánú ńlá tẹ́ ẹ fọkàn sí kó sì kó tó parí yóò wo ti kú rẹ̀ lórí igi àgbélébùú tó sọ pé ó parí wàhálà àti ìdààmú ayé yìí ó ti parí wàhálà àti ìfòròwọ́nú ayé yìí ó ti parí gbogbo ẹ̀ní àti ẹ̀rí náà àti ẹ̀rí lò yẹn lórúkọ jésù ó ti parí nígbà tí èmi àti yóò bá tó pàdé ní ìjọ mẹ́jọ a ti ṣe àjíǹde jésù a ti ṣe sẹ́yìn ṣùgbọ́n ikú àti àwọ̀ ayé jésù kò ní já sásán lórí èmi àti yín ọkàn wa yóò balẹ̀ a ó yin ọlọ́run ọwọ́ ọlọ́run ti tún ayé ènìyàn ṣe tí fa ayé ènìyàn lọ́wọ́ sókè tí mú ayé èèyàn já gbangba lórúkọ jésù yóò wọnú ayé yín mọ́mì yóò sì tún ayé yín ṣe nítorí ẹ̀rí ọwọ́ ọlọ́run bẹ́ẹ̀ ni yóò rí jésù olúwa wa àmín 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 ní ìjọ mẹ́jọ ẹ jẹ́ ká pàdé lórí ètò ohun olúwa látẹnu yáàdé rẹ̀ bá ní ṣe jp tó wọ́n láti ilé ìjọsìn wa ìjọ Ṣẹ́gun Tèmi ilẹ̀ àánú nílé iṣẹ́ ìbílẹ̀ rédíò nàìjíríà níbí wọ́n darapọ̀ mọ́ ilé iṣẹ́ ìbílẹ̀ rédíò tẹlifíṣàn ní ìlú UK lórúkọ jésù ohun olúwa sínú ayé yín kò ní di ìsọ̀rọ̀ òdì sí ẹ ò ní gbèrè tìjú jésù kristi olúwa wa àmín lórúkọ